Ẹ kú ojúmọ́. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé nílé lóko. Ọ̀dẹ̀ ọ̀dà bí ṣàlàáfíà làjí. Oníyọ̀ sàn wá o. A ti jáde nílé láàárọ̀ yìí. Ìpadàbọ̀ sílé wa. Àní délé bókú ọmọ, àní délé bókú aya. Àní délé bókú ọkọ o. Àní rárìn dànù. Ayé wo tòrò bí omi àjípọn. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ọyẹ wá nǹkan kẹfìdílé tàbí kẹfìdílé nǹkan. Ọyẹ ìfẹnumẹ́nu kẹfìtìmẹ́tì kẹsẹ̀nu kẹ́mú. A fẹ́ sọ̀rọ̀ lórí oyún tí máa bù. Ká pé oyún ti dúró sóbìnrin lára kó tún máa wá rẹ́jẹ̀. Ọgbọ́n wo làwọn bàbá wa máa ń dá sí? A sọ nípa nǹkan àrùn bíi mélòó kan díẹ̀. A tún fún wa ní nǹkan tá a fi tún ayé ẹni ṣe. Ẹ gbọ́, ọyẹ máa bá mi ká lọ. Fídíò náà lè jẹ́ báyá bíi 6 tàbí kó jẹ́ 5. Iye tó lọ́n bá ní káyọ̀ ọgbà wa mọ́, ayé ọ̀ǹda rẹ̀ fún wa. Dúkìá Ọlọ́run lélẹ́yìí kọ̀nà lówó. Ẹ lọ bá mi wá ẹfun àti osùn pẹ̀lú ewé ìpín. Ewé ìpín yìí àwọn ìyá wa máa fi fọ igbá. Tóbi pé ewé ìpín yìí tẹ́ bá mú lọ́wọ́, ó dàbí sandpaper ni. Kí ni táwọn furniture máa ń lò láti fi dán igi. Gbéwé yìí bọ́lọ́run ṣe ṣẹ̀dá rẹ̀ nìyẹn. Ẹ wá mú ewé yìí, ẹ gún. Ẹ lè tọ́jú ẹ̀ kí kálukú ṣe é kalẹ̀. Ẹ ti lọ̀ ọ́. Ẹ bá ti lọ ewé náà tán, ẹ lọ ẹfun gidi. Ẹ lọ̀ ọ́. Ẹ lọ osùn búkẹ̀. Ẹ lọ̀ òun náà. Ẹ da gbogbo ẹ̀ pọ̀. Ẹ ní kí aláboyún bẹ́ẹ̀, ẹ ní kó máa fi lo ẹ̀kọ́ tútù. Ẹ̀kọ́ eléwé tó fọ́ báyìí. Ẹ ní kó mísì ẹ̀ papọ̀. Kó máa fi lo ẹ̀kọ́ tútù. Ní agbára Ọlọ́run, oyún náà tí ó bá jẹ́ pé nǹkan mi ń ṣe o, kẹ́jẹ́ o tó máa yá yẹn, yóò stop. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Tètò yìí bá dọ́dọ̀ rẹ̀ má dáa gbọ́. Pé kọ́ kárí. Ẹ máa lò. Ẹ yẹ kó fèèbó mọ́. Dúkìá Ọlọ́run lélẹ́yìí. Nọ́mbà wo lẹ lè fi bá mi sọ̀rọ̀? +234 80 3298 3298 +234 81 33 155 111. Tẹ́ bá pé nọ́mbà yìí méjèèjì tí ọ̀lọ́ ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ̀. Ẹ jẹ́ fún yín nọ́mbà orílẹ̀-èdè Benin. +229 54 65 1928 +229 54 65 1928. Gbàkásí +229 54 65 1929. Yóò yẹ wá, òní yẹ ẹ lẹ́. Ń ta fẹ́, Elédùà ó ṣe. Èyí tá fẹ́, Elédùà yóò lè jìnnà sí wa. A kì í bá a mọ̀, ẹ lè fẹ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group. WhatsApp group yìí ọ̀nà méjì ló pín sí. Ìkan private, ìkan public. Public ọ̀fẹ́ ni. Ẹ kàn jẹ́ mẹ́mbà lásán. Ẹ láǹfààní àti béèrè kankan. Ṣùgbọ́n gbogbo ètò tó ti lọ, ẹ láǹfààní àti máa jàǹfààní ẹ̀. Ìyẹn dúró bẹ́ẹ̀. Ṣùgbọ́n private 5,000 ní tẹ́lẹ̀, ó ti di 10,000. Àwọn tó bá jẹ́ láti Kútọ́nù lọ, dí mi lówó wọn. Àwọn tó bá wà ní Nàìjíríà 10,000. Ǹjẹ́ gbọ́ báyìí? 5,000 ní tẹ́lẹ̀ ṣùgbọ́n àti gbogbo rẹ̀ sókè. A fẹ́ kérò ọ̀pọ̀ jù. Ṣùgbọ́n bá ti la fẹ́ kérò ọ̀pọ̀ àwọn èèyàn. Ó dà gẹ́gẹ́ bí ilé ẹ̀kọ́ ni tá ń ti ń kọ́ nípa ìwé àtegbò. Ewé tí ó bá yé yín tẹ́ ẹ mọ̀ ṣiṣẹ́ rẹ̀. Ẹ bá wà nínú private group yìí, a ṣàlàyé ẹ̀ fún yín. Àbí àwọn iṣẹ́ mi ta ti fi sílẹ̀ tẹ́lẹ̀, tẹ́ bá béèrè, a ṣàlàyé ẹ̀ fún yín. Ẹ lálàá ni, ẹ fẹ́ máa gbọ́ ìtumọ̀ rẹ̀ ni àti ohun tẹ́ ẹ ṣe sí. Bẹ́rẹ̀ wá, má gbọ́ wá, kò sí ńbẹ̀. Ọ̀fẹ́ lẹ́ máa gba ìtumọ̀ rẹ̀ àti ohun tẹ́ ẹ ṣe sí. Bí yẹn ṣe wà nìyẹn. Àmọ́ o, má béèrè ògùn àdá o. Má béèrè ògùn bọ́n. Má béèrè pé bọ́yá kìnnìkan tí wọ́n máa kówó nídìí rẹ̀. Àwọn tí wọ́n bá máa ṣe, ẹ lọ bá wọn.
àwọn ìjáwé jẹ o ìwé àánú làwọn á máa já ìwé àrẹ̀mọ yóò yẹ wá kò ní yẹ ẹlẹ́ á dára fún wa o ire o ire o ire kàbìtì nílé gbogbo wa o.